Ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì wọ Ọlọ́run náà ni ọ̀ṣẹ̀lẹ̀ kejì orí ìkàtọ̀ wọ Ọlọ́run nígbà tí Buhari ṣe ẹ̀mẹ́ ọdún mẹ́jọ tí wọ́n ń pa ẹ̀ka ọ̀sẹ̀ tó béèrè bàbá Tinubu dẹ̀dẹ̀ yóò sọ ọdún mẹ́jọ tiẹ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ tí ò sí kankan tó lè ṣe ìtì òdẹ̀ ní kú kankan ò lè pa bàbá yẹn arìnbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ní olóòdù bàbá ń tẹ̀yìn kẹ́ni bàbá ń tẹ̀yìn ni o bàbá Tinubu ń bọ̀ ń tàn yín ni o kẹ́kọ̀ọ́ ò lè ṣe yọ̀sọ̀ ọdún mẹ́jọ àṣẹ Ọlọ́run ni torí pé ta bá ń pẹ́ láàmú sọ fọ́lọ́run àwa ń sọ fọ́lọ́run pé Ọlọ́run tó ní mí wọ́lá pé bàbá yìí tiẹ̀ sí mi lórí inú àwọn fámìlì mi ń dùn inú ọmọ mi ń dùn inú ìyàwó ń dùn pé bàbá wa ti fìlì inú ilé rẹ̀ ní gbé inú àwọn olólùfẹ́ mi ń dùn inú wọlá bẹ́ẹ̀ kọ́ fàṣíkò tá a wà ibẹ̀ wọ Ọlọ́run òní ní ọjọ́ Friday gbogbo ayé náà mọ̀ pé Ọlọ́run mo fi Ọlọ́run bá mo fi ọlá àsìkò tá wọ́lá àjọ tó ní bàbá Tinubu ní máa bọ̀ ńlé tínú mi ń dùn torí mi fẹ́ yí tí kò yé mi pẹ́sẹ́ mo sì tún lè padà sínú ilé mi ní sókà nírọ̀rùn Ọlọ́run wọlá bẹ́ẹ̀ jẹ́ kẹ́mi bàbá Tinubu gùn torí mo mọ̀ pé Ọlọ́run tó ní mí ọdún mẹ́jọ rẹ̀ tú ọ̀ nìyẹn lọ́dọ̀ rẹ̀ tú ẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ̀mí gígùn là ń tọrọ fún bàbá Tinubu Ọlọ́run wọlé agbára tó dúró nùrùn tó pẹ̀lú ìfẹ́ náà fi dúró nùrùn mi ló ní fún ọ lọ́wọ́ rí mi ò fún ọ ní nǹkan kan rí gbogbo ẹ̀ kẹ́rẹ́ táwọn kí ni mo ní tí mo fẹ́ fún ọ mi ní Ọlọ́run wọlé abẹ́ díkẹ́ mi bàbá Bọ́lá Tinubu ogun wọ́n jẹ́ bàbá yẹn parun lójijì wọ́n jẹ́ ọjábọ́ wọ́n jẹ́ nǹkan kó ṣe gbogbo àwọn táwa jọ ń kóra wọn káàkiri náà ọlọ́mọdé àparẹ́ ọlọ́mọdé àparẹ́ o ọlọ́mọdé àṣìṣe o Ọlọ́run níjẹ́ ṣiṣẹ́ o Ọlọ́run níjẹ́ jábọ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ Ọlọ́run tó ní mímọ̀ pé mo ń dúpẹ́ fún yín torí pé kò sígbà tí mo pè ní tẹ̀lé tẹ̀lé mi kò sígbà tí mo ló yá tẹ́ẹ̀ ló yá èmi náà fi ń sọ pé mi ì lè gbàgbé inú ọkàn mi kò sí pé ẹnìkan ẹsẹ̀ ń dáàtú pé bóyá government security ẹ kò ní ká kíkanjú ìrọ̀ o 100% kése 99 tẹ́rí 99 yẹn èyàn lè fi wọ́n yẹn fi dáadáa lè yẹn 100% mo fi sọ fún yín pé kò sí nǹkan kan tí wọ́n lé tábàtí tó bá ti ń àkókò ẹ̀ tán gbogbo wa náà láàjọ sí. Ìgbò òòṣà Ìgbò òòṣà. Ẹ̀kẹ́ tí mo fẹ́ ṣe yìí èsì pé nǹkan mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ tó ń bẹ̀ yìí pé ẹ jẹ́ ká jọ wà mo wá ń fi àsìkò ibẹ̀ gbogbo àwọn tó lọ tán bá padà dé ẹgbà wọn ẹ wò ìdọ̀bálẹ̀ mi rè. Olúwa yára sí bàbá o bàbá o bàbá o. Ṣé wá rí ìgbà tí mo tó fẹ́ sọ ni pé ẹsẹ̀ búrọ̀ làbí búrọ̀ mi dáhùn sí kankan ẹ jẹ́ kí kálukọ́ lọ gba PVC ẹ̀ agbára wa tí Yorùbá òbí ní dèrò ẹ̀ nìyẹn o. Postal card. Ẹ lọ gbà á dìbò fún bàbá Tinubu. Táì ní bàbá tó bọ́mbà. Á dìbò fún bàbá Tinubu tí ó dẹ̀ wọlé. Ó ti wọlé. Bàbá wọlé. Ó ti wọlé. 100% ni. Ìwọ tó bá tẹ́lọ́rùn. Koiki Media bring the press at your doorstep. Torí pé yóò wọlé tẹ́lẹ̀. Òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Bẹ́ẹ̀ni. Ok, wọ́n ọmọ wèrè Yorùbá sì tọ̀ ń takò bàbá yẹn só lè dá òmìnira gbà láì jẹ́ kó lọ́wọ́ àwọn bàbá yẹn nù. Torí pé tá a bá ti ń ṣe àwọn kan mọ̀ gé wa lẹ́sẹ̀ kí wọ́n ti fẹ́ débẹ̀. Àfi ká fún wọn support káwá sọ pé bàbá wa nǹkan tá à ń fẹ́ rè. Táwọn náà lè fún support. Àfẹ́ kí Yorùbá lọ sẹ́yìn ni tó ti yé sí aláti fún wọn support káwọn náà lè fún wa ní support Ọlọ́run níjọba àjọ fún gbogbo wa Ọlọ́run níjọba àjọ fún ṣé gbogbo ẹ̀gán. Mo ní bàbá kan, bàbá àrà tó mọ iyì ọmọ, kò jẹ́ ti wá ṣeré. Bàbá àrà tó mọ iyì ọmọ, Ìgbòho òòṣà. Bàbá àrà tó mọ iyì ọmọ. Ẹ ṣe orúkọ lọ́wọ́ akọni Oòduà bàbá tíá chief Doctor olóyè doctor ọmọwé bàbá rere bàbá gidi akin gidi eré lọmọ májàsọlá Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Bòròró ẹkùn ọkọ Miyetti Àlà
Kọ́kọ́ máa la lọ. Ẹkùn ọkọ̀ Sálíù ní gbọ̀ngàn. Ọmọ jọmọ lọ. Ọmọ nọmọ pa. Torí tó bá dòdìdẹ̀ rẹ̀, tó bá dà olùṣàṣà, ẹja máa gbẹ́ja jẹ kò sí. Òfin Fúlàní náà gbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀nàgbọ̀n láàlá oko gómìnà tó lè gbọ́. Owó bàbá dánù, wà má pa ni bí ọtí. Nígbà pé Yàmí ti wà jà. Ń ṣe ń bà bẹ ìyá Dámì pé kọjá kí Yàmí wá ṣe supporting wife. Torí ìjọba àkókò ìtúpọ̀ lẹ̀ tá a ṣe ìyọ́dẹ̀ tó pọ̀ lẹ̀ tí wọ́n fẹ́ ní pápá kẹ́ máa kó jábọ̀ ìjọba ní kúrò lára rẹ̀. tí wọ́n fẹ́ àpapọ̀ tí wọ́n ti wá kí wọn káàbọ̀ padà sílẹ̀ bàbá wọn sí àyè. Koiki Media bring the workers at your doorstep. Aláyì ẹ̀bà mi ṣé o rẹ̀ ẹ̀bà kó jábọ̀ ẹni bá fọ́ mọ́ lọ́wọ́. Bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho níbi tí ẹgbẹ́ àpapọ̀ akíkanjú tí wọ́n ti wá kí wọn káàbọ̀ padà sílẹ̀ bàbá wọn. Ẹgbẹ́ Àwòrò Ṣàṣà Mọ́dúdúwà rè ṣe. Ẹjẹ́ ó lọ sàlẹ̀, ẹjẹ́ ó lọ sàlẹ̀. Wọ́n torí agogo yìí ka wákàtí ọjọ́ àti kó má ka wákàtí bàbá ẹ̀ sí rere. Àṣẹ. Àwọn rè ṣe o. Máa pe bàbá mi pátápátá, bàbá mi àgbà pátápátá. Àṣẹ. Wọ́n ti fọwọ́ kún lọ́hùn. Ìyá ńkọ́, ìyá àgbàdà. High Bishop Májò bàjá olùṣàṣà. Ẹ̀wà gbé fún Májàsọ̀ láwù. Koiki Media bring the workers at your doorstep. Wọ́n sì ń lọ ní bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ní àgbègbè Sókà nílùú Ìbàdàn níbi tí àwọn ẹgbẹ́ àpapọ̀ akíkanjú wọ́n ti wá kí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho káàbọ̀ sílẹ̀ bàbá wọn sílẹ̀ bàbá wọn sí àyè. Ẹ bá wa ṣe Koiki Media. Lórúkọ gbákejì mi láwòrò ṣàṣà Lájìnà Dínà Ládélé Arágbájá Akéwọ́ládé Rògùn Agbétíra Kàbìtì Tẹ́rù Jàgídí Jàgbọ́n Àwùṣe ìlú Àwòrò ṣàṣà Báwà àti gbogbo Àwòrò ṣàṣà Odùduwà. Jagunjagun ni wọ́n tó ọmọlúàbí ni wá. Ìyẹn lọ tó ló pọ̀ lẹ́ o. Kára máa ṣe ọkọ̀ mi balẹ̀. lọ́nà tí mo ti fá mọ́mọ́ dèdè gbé lọ́wọ́. Ṣé ẹ̀rọ aláyìí? Koiki Media bring the workers at your doorstep. Aláyìí àpapọ̀ akíkanjú rẹ̀ ní torí mo ti pé tèmi jẹ́ méjì lọ́dọ̀ àwọn oníyàwó ní àpapọ̀ akíkanjú. Ọpẹ́ agogo yìí ka wákàtí ọjọ́ kó má ka wákàtí yín sí rere. Koiki Media bring the workers at your doorstep. Kó má kà sọ́mọ, kó má kà sáà gbà rẹ̀ ọ̀rọ̀. Ó sì ń lọ níbi bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho. Ẹ̀yin náà rà ní ìkàyé ọ̀pọ̀ àdìmọ́lá. Kókìkí náà máa pọ̀ sí. Koiki Media bring the workers at your doorstep. Òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Kókìkí yìí kó pọ̀ kárí ayé òkìkí kan. Ìyẹ̀jẹ̀ bẹ́ẹ̀. Ìyá aláyàwó Àjàgún ó ti fọwọ́ sí. Lórúkọ Aṣímọ̀ olówó tọ̀kẹ́tọ̀kẹ́ Albert Adékọ̀mí ìyẹn rí gbákejì mi ní àpapọ̀ ìtọ́jú. Lórúkọ lè máa mú ilé àfáà dáadáa pòmù. Lórúkọ àmbà ní ìwì ìmọ̀. Àti èmi rẹ̀ ń fún wọn lóye. Àti yá àdí àgbà. Ẹbọra kọ́ṣó ìyá òṣàṣà ń sìn. Bẹ́ẹ̀ ni bàbá.
Sorry, sir. Ẹ jọ̀ọ́, sir. Lórí ìjọba àkókò. Ẹ jẹ́ àdínkù síta. Koiki Media bring the work closer to your doorstep. Báyìí ló ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Níbi tí ẹgbẹ́ àpapọ̀ akíkanjú sí wá kí wọn káàbọ̀ padà sí ilẹ̀ bàbá wọn. Àti ẹgbẹ́ àwòrán-ṣàṣà sí à ń yẹ. Ṣé ìrá láyé ẹnìkan nẹ́gbẹ́ àpapọ̀ akíkanjú orí kọ òyìnbó rẹpẹtẹ òyìnbó náà wúwo wa lórí ọmọọba lálẹ́dí Ọ̀yọ́ ni ọba nígbà lórí mo kì í jẹ lórí ọmọọba lálẹ́dí Ọ̀yọ́ ni Prince Ibrahim orí kọ òyìnbó rẹpẹtẹ yìí ẹ jẹ́ kí nǹkan kẹ́ ẹ gbọ́ ó ní Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Today we honor not just a man, but a spirit of courage. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, you stood firm when standing was dangerous. You spoke boldly when silence was safer. Yes. When fear tried to silence a people, you chose conviction over comfort. To be blacklisted is to be rejected by power. To endure it without surrender is the mark of a warrior. And Boyibo. Love for your people, love for dignity, love for the right to live without fear. Through trials, exile, and opposition, your spirit remained unbroken. Yes. Today, as freedom meets you again, we the Akikoju warriors rise in gratitude. Thank you for reminding us that courage still lives. Thank you for showing that leadership requires sacrifice. Thank you for providing that one determined voice can awaken a generation. Ìgbòho Òòṣà, your resilience has become a banner of hope. We salute you. The lion roared and victory listened. Hallelujah! Ọmọ bàbá lè di Ọ̀yọ́ okú gẹ̀ẹ́sì o ọpẹ́ ó tún kù lè bọ́ ró. Ẹjọ́ sáà ẹ sọ. Koiki Media bring the work closer to your doorstep. Àwọn ayétòrò yé wa àwọn ìbálá ìwá o. Ẹ̀jẹ̀ kóró gbẹ́rù kó bá sàríwó ayétòrò bàbá pẹ́ ṣe nítorí ìjọba àkókò ẹgbàyẹ sọ́hùn ó túnkùnà rè bọ̀rọ̀ àpapọ̀ akíkanjú torí gbogbo gba à ń wá bẹ̀yẹ̀ àjẹjẹríkà àjẹrẹsì ìjọ èmi wá ẹja tútù rèé mo jẹ ọ̀bọ̀kọ̀ níyẹ̀ ẹ̀yìn lè kọ́kọ́ bọ́ wá síwájú bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ìgbẹ́ wa dé yìí wọ́n pé kẹ́ máa fi lè ṣe fẹ́jẹ̀fẹ́jẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀ fáwọn àwọn ẹ̀ṣọ́ kìí ṣùgbà yín o ebi kò ní pa wọn Àṣẹ. ebi kò ní pa yín o Àṣẹ. ìyẹn jẹ́ bí àpò rẹ sì lè ayé kò sí torí tá a bá pé kẹ́ ẹ má wọlé kẹ́ ẹ tó má jáde ká má bọ́ra lẹ̀ ṣé èyí kéèrè pé kí n bá gbádá ní ìsìn kí n kọ́kọ́ wọ aṣọ akíkanjú àpapọ̀jú kí n tó lọ́wọ́ ṣe àpapọ̀ àwọn ọlọ́run má sọ ní ẹ̀jú wèrè ọ̀sán gan torí náà àfobẹ̀ bẹ́ẹ̀ bá lè wà fi ya fọ́tò ẹ̀ sẹ́ǹdì rẹ̀ sí wá ẹgbọ́n àbẹ́ ẹ̀gbọ́n
Àwọn òrìṣà náà tún tẹ̀lé o. Tèmi jẹ́ méjì lọ́dọ̀ ìyá mi bí òbí kọ́ o. Koiki Media Yóò bring mú you ọmọ closer to rẹ̀. your doorstep. Òun dẹ̀ tún ní lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ṣé wàá rí torí bàbá tí ń fàágùn àfẹ́ kí ooru mú bàbá lákòótán. Ẹgbẹ́ àwòrán ṣàṣà ọmọ Odùduwà. Ẹgbẹ́ àwòrán ṣàṣà ọmọ Odùduwà. Wọ́n so màálù ṣẹ̀ṣẹ̀ kan sóde. Akíkanjú àwòrán ṣàṣà. Jagunjagun ni wá, ọmọlúwàbí ni wá. Wọ́n pé kẹ́ ẹ má fi ṣe súyà fọ́wọ́ jagunjagun. Mo sọ fún orú ti pọ̀ jù. Kó tó wọ́n má lọ, kékulé gbọ́ kó sọ fún toko, kájọ gbọ́ kó lọ rò fún òbẹ̀. Jésù Kristi àkókò tiwa rè. Iye Àní bàbá. òòtà bàbá wa. Àní bàbá. Lẹ́nu ẹ̀jẹ̀ kóró gbẹ́rù. Jésù olùgbàlà tiwa lákòókò ire. Èmi kò bá Jésù o. Ànábì Mọ̀mọ́dù sàlàládì wà sálámọ́ tiwa rè. Èmi kò bá mọ̀ mọ́ o. Ògún rè, Ṣàngó rè, Ọya rè. Ọbàtálá rè, Ọbàtá àṣàbà takuntakun lóde ìrọ̀. Èmi kò bá wọ́, ṣùgbọ́n mo bẹ́ bàjà sọ̀lá. Òrìṣà ti wá nù. Ó ti jìyà tó. Òun rẹ̀ ṣẹ̀wọ̀n. Mọ́jàsọ́lá rẹ̀ ṣẹ̀wọ̀n o. Ìwọ kò ṣẹ̀wọ̀n, èmi kò ṣẹ̀wọ̀n, ẹ̀yin kò ṣẹ̀wọ̀n o. Gbogbo ìjàpára òde ìjà ìní àbọ̀wọ̀n ará ayé ń sọ. Àṣejù rẹ̀ pọ̀. Ṣé òun nìkan ni? Ó fẹ̀nu já wáyà. Èmi àtọ̀wọn ẹṣí gọ̀gọ̀pọ̀ ní London. Ìṣà máa fi jàpẹ́ ta. Mo ní jẹ́ o bá ti sọ̀rọ̀ bá jàṣọ̀ lálá ìjà ògbónú pa ẹ̀. Ṣé torí ọmọ yẹn? N rè kó ṣe wá kú sẹ́yìn ó dí. Ṣé ilé olóṣèlú májàsọ láyàtọ̀ sọ olóṣèlú ẹlòmíràn? Torí ń gba bàbá ìṣì wà ní àgbo òṣèlú gidi, àgbọ́ gudugudu tó fẹnu ara wọn sọ pọ̀ wọ́n ń ṣe. Ẹni bá gbalẹ̀ onílẹ̀, orúkọ májàsọ lọ́kọ̀ orúkọ mi sílẹ̀, ọkùnrin ńlẹ̀ rẹ, òṣèlú tiẹ̀ ni. Ẹni tó bá yóò jẹ, tó bá sá májàsọ́lá nígbà tó ń ṣòṣèlú, wà rí ìdáǹdè. Òṣèlú tí wọ́n nìyàn. Òṣèlú ọ̀dájú wà. Òṣèlú Yorùbá ní ṣé wá rí ní ìsinyìí ìwọ ìbá pé ẹ̀rọ kò pariwo Yorùbá nation ó tẹ̀lé olóṣèlú. Wọ́n náà lọ ṣẹ̀wọ̀n. Wọ́n akọ́kọ́ lọ ṣẹ̀wọ̀n náà. Àwọ̀ ẹnu ló ṣe. A ò fi ilẹ̀. Àwọn bàbá wa náà bẹ̀rẹ̀ náà padà. Ibẹ̀ ló wà padà sí. Àwọn ni wọ́n lè support wa tí ó fi ṣe é ṣe. Àfikà àkọ́kọ́ dúró tì wọ́n. Àwa máa kọ́kọ́ dúró tì wọ́n. Àwa dèrè bẹ̀ pé bàbá wa ẹ wà pẹ̀lú wa. Bó ṣe jẹ́ nìyẹn o. Ká má wù kátàkátà o. Ṣé wàá rí gbogbo àwa ọmọ Yorùbá nation pátá? Ibi bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ló ń darí ewé oko gbà o. Ibi máa jàsọ̀ lábá darí wá síra máa tẹ̀lé wa. Kò dẹ̀ ní kó wá wò gbẹ. Ó pé ká lọ rẹ́gísítà. Máa rẹ́gísítà lọ́la. Torí pé kí ni ẹni máa mọ́ bọ àbí kó ṣe bí ọ̀bọ. Ó sì ń gbìmọ̀. Òun náà pín dáadáa. Koiki Media bring you closer to your doorstep. Alákàájí wọn délẹ̀. Òní ni ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Koiki Media bring the world closer to your doorstep.
Alábàájí. Àkọ́bí ọmọ wọn débẹ̀. Ọ̀tẹ́kùnrin kì í sẹ̀ bóyá Koiki Media bring the work closer to your doorstep. Àṣẹ Èdùmàrè. Bí ọba ṣe ń lọ, wọ́n bá ti àpúrúfù ẹ̀, bàbá á máa ṣàlàyé bá ṣe fẹ́ pín, ká lè sí dáadáa. Káwọn ní ìsọ̀kẹ́, àbámọ̀ ká tẹ́tí gbé fáwọn ọmọ yìí tipẹ́tipẹ́ gan, àlàáfíà ọba ti wà tipẹ́, ṣùgbọ́n òní jẹ́ ká sì ṣe o. Ẹ̀sìn mo dúpẹ́ gan. Koiki Media bring to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá sí à ń yẹ. Lágbọ́n ya fọ́tò. Samson. Koiki Media bring the word closer to your doorstep. Òun náà ni ẹ ti gbọ́ yẹn bí ó ṣe ń lọ tí ó ti yé gbogbo ẹ̀yin wọn ni wọ́n pé báyìí iná lẹ ti gbọ́ yẹn o. Igboho dey for us, Igboho dey for Yoruba land. If you no hear, go and hear. Ẹ máa bá wa ká lọ, òun náà lẹ ti gbọ́ yẹn tí ó ti yé. Ọlọ́run Elédùmarè á bá wa pẹ̀lú yín. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí channel wa, sórí YouTube channel. Ẹ má gbàgbé láti pẹ̀lú mẹ́mbà wa ní YouTube náà pẹ̀lú owó kéréje. Ẹ̀yin náà ẹ ṣàtìlẹ́yìn ẹ mọ̀ pé iléeṣẹ́ yìí pé Koiki Media bring the work closer to your doorstep. Iléeṣẹ́ Koiki Media mú gbogbo àgbáyé wá sí ẹnu ọ̀nà yín. Àtúbẹ̀ máa tẹ̀síwájú ìgbà ẹ̀jọ̀ ẹ kún wa lẹ́yìn, ẹ tì wá lẹ́yìn. Àwọn kíní GoFundMe náà ẹ bá wa support wa ní gbogbo ọ̀nà láti lè rí pé iléeṣẹ́ yìí tẹ̀síwájú. Iláyé gbogbo wa á tẹ̀síwájú. Wọ́n sì gbé Koiki Media bring the work closer to your doorstep. Òun náà lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ ti gbọ́ pé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n wà pẹ̀lú ilẹ̀ Yorùbá o. Tí ó ti yé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má tẹ̀lé wọn ni wọ́n pé Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú yín. Once again, Koiki Media bring the world closer to your doorstep.